Ẹkú ìkàlẹ̀ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹkú ìjọ́ méjì ìjọ́ mẹ́ta. Èmi ọmọ yín náà mà tún ni. Òkùnmọ́nà ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Olóòtú abala ìtumọ̀ àlá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìwo la wá fẹ́ mú wá fún wa lónìí. Àṣírí ayé tó wà lára omi Enini. Omi Enini. Omi wo làwọn àgbàlagbà pè ní Enini? Ó lè lórúkọ tẹ́yìn pè lọ́dọ̀ yín. Ọ̀tọ̀ lómi ẹkún eléèjì, ọ̀tọ̀ ní Enini. Ṣé rí omi Enini yìí? Ẹ̀yin gá ti rí. Tí òjò bá rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ rọ̀ tán, omi tí máa dárogún sára koríko káàkiri inú igbó. Omi yìí làwọn àgbàlagbà ń pè ní Enini. Ìbà fún Ọlọ́run ọba tó ní agbára lọ́dọ̀ o. Ọgbọ́n ń bẹnu àwọn àgbàlagbà tí Olódùmarè fún wọn o. Òun la wá fẹ́ fi tọmọ aráyé lọ́rẹ yìí. Tọ́mọ wá dọ́dọ̀ tiẹ̀ náà tó ti fi ṣàǹfààní ìwọ náà taari ẹ̀sẹ̀ lómi kọ́ ha fún yàn ẹ máa ṣí àrè. Omi Enini. Ṣó wúlò ni? Ìwúlò rẹ̀ pọ̀ sà. Ṣó wúlò ni? Ìwúlò rẹ̀ pọ̀ mà. Ìwúlò rẹ̀ dáa. Àwọn ọ̀jọ̀gbọ́n a máa lò ó. Omi Enini. A máa ṣẹ́gun ọ̀tá. A máa tú ìdè. A máa mú ọwọ́ burúkú kúrò nínú ara. Tí ọ̀tá bá pégbà tí wọ́n pé gbèje, tí àwọn àgbàlagbà tí wọ́n bá lo iṣẹ́ ìfúnyàn tàbí èèyàn bá ní ogun ìdílé tó pọ̀ lọ́jọ́ pípẹ́, iṣẹ́ yìí máa kópa tó pọ̀ nínú ìrìn àjò ẹ̀dá. Omi Enini. Tàbí tí èèyàn bá ń ta ọjà níbì kan tí ayé ń bá ní nájà, ọ̀tọ̀ ní kẹ́dà ó máa ta o, ọ̀tọ̀ ní káyé ó máa bá ní nájà o.
ẹni ayé bá ń bá nájà tó bá pàtẹ ọjà láàárọ̀ ṣùgbọ́n gbà tí ó bèdì lálẹ́ àwọn pàtẹ́pàtẹ́ òru wọ́n ti bá nájà mọ́jú tó bá díjọ́ kejì ọ̀tá rẹ̀ ọkà wọlé wọ́n ni ò ní tà. ó ní ọjà tí wọ́n ń wá ṣọ́ọ̀bù bí wọ́n bá ń wò báyìí wọn ò ní rí wọ́n bá júwe rẹ̀ fún wọn láwọn ọ̀fẹ́ ọ̀tọ̀ ibi tí ọ̀yẹ́ ni wọ́n lọ ayé ti bá rú ẹni bẹ́ẹ̀ nájà nìyẹn. ayé ò ní bá gbogbo ẹ̀yìn tẹ́ bá ń gbọ́ mi ayé ò ní bá yín nájà o. omi Enini ọ̀nà wo lọ́gbà wúlò sí. a lè rí omi Enini nígbà ẹ̀rùn a lè rí omi Enini nígbà ọyẹ́ ìgbà òjò gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ là á máa rí omi Enini. báwo là á ṣe wá lò? oyún inú lè lò àṣẹ ìdí lè lò ọmọ òpóòn ló lè lò àgbàlagbà lè lò omidan lè lò ọmọdé lè lò ìyàwó lè lò ọkọ lè lò. báwo la ṣe wá lò? kò ní side effect kankan wọ́n gan gbà pé ọlọ́run ọba ọ̀gá ògo ni. ewé yìí ewé kan bẹ àwọn àgbàlagbà ń pè ní ewé pèrègún. ewé yìí ewé ìmùlẹ̀ ni ewé pèrègún. ibi tí pèrègún bá wù àmì ń bẹ ń bẹ. àwọn àgbàlagbà á máa figi pèrègún sàmì. pèrègún ewé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ ni. ibi tí pèrègún bá sújọ sùsùsù sí àlọ́bẹ̀hún lónìí ọ̀tọ̀ là ń mẹ́nuba ìwúlò ewé pèrègún fún wa níjọ́ mi. iṣẹ́ ìdá tí èèyàn máa ń ṣe lọ́dún ó dà èèyàn lè ṣe lẹ́ẹ̀mẹrin lọ́dún bọ́ bá wù yàn. báwo la ti wá ṣe? tí òjò bá rọ̀ tán ẹ lè gbé kẹ́ẹ̀gì ńlá ẹ wàá lọ wá ọwọ̀ tẹ́tí ń lò nulẹ̀. ọwọ̀ yìí ẹ mú abọ́ kan ẹ máa fi gbọ́n Enini yìí sínú abọ́ ẹ máa fi gbọ́n látara koríko yìí tàbí ewé yìí ẹ máa fi gbọ́n síbi abọ́ ẹ máa rọ́ sínú jẹ́ríkà. bóòlù àti wá ṣe sórí omi yìí ọwọ́ àti ọ̀pọ̀ wàhálà rẹ̀ pọ̀ o àmọ́ tó o bá rí i ṣe ọ̀tán. ọwọ́ àlọ́ wá ewé pèrègún díẹ̀ egbò pèrègún díẹ̀ ata àjọsìn kò níye díẹ̀. ọwọ́ àlọ́ wá tàǹgìrì tó kajé ọmọ tàǹgìrì tí wọ́n pọ́ kajé tàǹgìrì tó jẹ́ pé gbogbo funfun ara rẹ̀ ó fín dáadáa ó pọ̀ lára ẹ̀ dáadáa ọwọ́ àha gbogbo tàǹgìrì yìí ọha ó kò sí. àìdán onígun kódà ìbá àmà jẹ ọ̀kan lọ oògùn mọ́. ewé kẹlẹ́rùgbẹ́rù díẹ̀ ewé rere ní jẹ́ kẹlẹ́rùgbẹ́rù o ewé kẹlẹ́rùgbẹ́rù akọ ewé kẹlẹ́rùgbẹ́rù abo ìtumọ̀ rẹ̀ ni pé ewé rere akọ ewé rere abo ọwọ́ àdá pọ̀ kò má jù báyìí lọ wàláhì kò jù báyìí lọ. èpo ọ̀bọ̀dí ọwọ́ àmẹ́ tí èpo ọ̀bọ̀ bá ti wá wà mẹ́ tán ibi tó bá ti ń gun lọ́wọ́ ọ máa ta oyin díẹ̀ sí oyin díẹ̀ sí ọ kọ́kọ́ gún eléyìí ó kó sẹ́gbẹ̀ẹ́ kan ọ wàá lọ bí ewé àjẹ́ ọ̀bàlẹ́ ọ gbọ́dọ̀ já torí rẹ̀ èyí tó ti rẹ̀ dálẹ̀ ní kọ wá ẹ̀rẹ̀ sílẹ̀ rẹ̀ lọ́ọ́ sà iye kíye tó bá ti sà ní gun papọ̀ mọ́ tó bá ń gún náà lọ́wọ́ ọ máa ta oyin sí ayé gbogbo wọn ládùn yóò lóyin. tọ́ bá gùn yẹn tọ́ ta oyin sí tán ó kó sẹ́gbẹ̀ẹ́ kan ó tún wá lọ já ọ̀kan náà bẹ́ẹ̀ ó ní fi ewé àjí òfòlé sóhun ewé ewúro ọ̀mùnú ewé ewúro kí ni Yorùbá ń pè ní ọ̀mùnú ewé ewúro ewé tí ṣẹ̀ṣẹ̀ ń wúbọ̀ ni wọ́n máa ń pè ní ọ̀mùnú. ọ̀mùnú ló gùn papọ̀ mọ́ èròjà bó ṣe wá níta àkọ́kọ́ yẹn lọ́wọ́ wà níbi tẹ́lẹ̀ kejì náà
ibi tẹ́lẹ̀ kejì kò ní sí ewé àjẹ́ ọ̀bàlẹ̀ ńbẹ̀ níbi ìtàkọ́kọ́ ewé àjẹ́ ọ̀bàlẹ̀ wà ńbẹ̀ sọ ọmọ yìí pé oyin lọ ń ta síbi tàjẹ́ ọ̀bàlẹ̀ ibi tẹ́lẹ̀ kejì ibi tóyin ò ní ta oyin sí ò ní ta oyin sóhun àìta oyin sóhun ọmọ agun tí omi òkun bá ń bẹ lọ́wọ́ rẹ máa ta omi òkun sí díẹ̀díẹ̀ tó bá gbóhùn náà tó kúnná tán ọṣẹ tó bá wù ọ́ ni kò fi kó sínú òkè ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti jẹ́ akọ ó ti jẹ́ abo báyẹn sóòrè yìí tó fi ewé àjẹ́ ọ̀bàlẹ̀ sí òun lakọ èyí tó fi ewé ewúro sí òun labo bó la ṣe wá lò tó bá fẹ́ lò tó bá ti wá omi yìí tó bá wá rí omi yìí o kòkòrò bá o tó bá ti rí omi yìí tó kún bí ike ọ̀dà kan omi odò tí è bá gbẹ dà á sí òfin mísì ẹ̀ èyí tó jẹ́ tẹlẹ́wé àjẹ́ ọ̀bàlẹ̀ yìí òun lọ́ kọ́kọ́ wẹ̀ ìjọ kan náà lọ́wọ́ ẹ̀ o tó bá ti wẹ̀ ẹ́ látòkè délẹ̀ ó ju kankan rẹ̀ lẹ̀ ó dùn olórí kankan rẹ̀ ọ gbọ́dọ̀ dá kankan padà wá kí mọ́ ọ wàá mú abo rẹ̀ èyí tẹ́wé ewúro wà mẹ́ ọ bẹ̀rẹ̀ sí ní wẹ̀ òun náà látòrí ọwọ́ ẹ̀ délẹ̀ ọ wàá sẹ̀ bu omi yìí ọ máa dà á sára tó fi gbogbo ara rẹ̀ mọ́ sákásáká ọ sàn kankan rẹ̀ nù ọ sàn nù dáadáa kankan méjèèjì tó dúró lé lórí ọ sàn nù tó bá ti wá sàn nù gbìyànjú kó sá kankan yìí kọgbẹ tó bá ti sá tọgbẹ ó sun eru rẹ̀ tó bá ti sún ó po iyọ̀pọ̀ mọ́ tí ó pọ̀ ó rí i mọ́lẹ̀ ni nínú èpè inú àdúrà ó fún mi lọ́kàn bẹ́ẹ̀ tó bá ṣiṣẹ́ yìí bí ayé bá dínà mọ́ ni ọ̀nà ọ̀la bí èèyàn bá ń jẹ gbèsè jù ó ní jẹ gbèsè mọ́ bọ́ bá lálàkàlà ò ní la mọ́ gbogbo aburú táyé máa fi dáyàn láàmú yọ yàgò fún ọ aburú ọ máa yàgò fún ọ ṣùgbọ́n wọn náà máa fọwọ́ rẹ̀ fa wàhálà o má wà wàkúwà má tàpá sí òfin ọlọ́run má sin lọ́run rẹ déédéé ṣùgbọ́n pé ẹnìkan wá lọ di pàpà nítorí rẹ yóò kàn bínú ọlọ́run àṣírí ayé lélẹ́yìí tánìkan wá ní ọkùnrin tálábọ̀ yóò gbé dé ọkùnrin tí yóò gbé gbà ẹjẹ́ ọ̀wẹ̀ ìwẹ̀ tí mo wí yìí ìwẹ̀ yìí ẹjẹ́ ọ̀wẹ̀ yóò sì rí ọ̀nà àbáyọ. tó ìgbà tá a wá sí ní àsìkò òjò tá a sì fẹ́ lò bó la sì fẹ́ lò ẹ̀fẹ̀hún ẹ lọ sí ẹ̀bádò odò tí kì í gbẹ ẹ gbọ́dọ̀ bù nínú omi odò yìí o ẹ gbẹ ilẹ̀ níbi àbàtà odò yìí tẹ́fẹ̀ ṣe mọ̀ bá a ṣe máa dèsùn odò nílùú òkè débi pé ẹ gbẹ tẹ́ bá ti dèsùn omi yìí èyí tí bá ń sun òun lẹ́ máa rẹ sínú garawa ẹ máa rẹ sínú bọ́kẹ́ẹ̀tì tẹ́ fi wẹ̀ òun lẹ́ máa rẹ sínú garawa tẹ́ fi wẹ̀ ṣùgbọ́n jẹ́ ẹ bá pọn mi yìí kọ́ lẹ́ lò ó di àárọ̀ ọjọ́ kejì tí ó ti tòrò dáadáa àáfi wẹ̀ kíní ká fi wẹ̀ kejì tí ó bá ti sí lásìkò omi eléjì ṣùgbọ́n omi eléjì yìí iṣẹ́ tiẹ̀ háì ju tonídèsùn lọ ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n jọ ṣẹ́ bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá lò yọ bá yín lára mu kò sí ìṣẹ̀dá ìràwọ̀ tí kì í lò ó kò sẹ́ni tí ó lè lo ọṣẹ tó bá wù ọ́ kódà bó wù ọ́ lè fi lọ́fíńdà tó wù ọ́ pò ó alálàálò ni àbáàrọ̀ àní ọ̀sà ti wẹ̀ ẹ́ kọ́ mọ̀ pé akọlọ́ kọ̀ọ̀kan lò abúlọ́ wàá lòsì kejì wàá dúpẹ́ fọlọ́run àdúrà gbogbo yẹn gbà o orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala ìtumọ̀ àlá ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí ètò WhatsApp group kẹ́lẹ̀ máa jàǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan báyìí ẹ má fi mẹ́sẹ̀ẹ́jì lẹ̀ fún mi o ẹ sì má fi WhatsApp kọ̀ pè mí tó bá jẹ́ pé o ti wà nínú gúrùpù yìí ó pè mí dàrẹ́tì látòrí fóònù ẹni ǹjẹ́ gbọ́ báyìí fún ìtọ́jú ara lórí àrùn lọ́jọ́ pípẹ́ àbẹ́fẹ́ ṣèbéèrè lórí ọ̀rọ̀ ìrìn àjò yín ẹ kàn sí wa á dá yín lóhùn ẹnìkan kì í gbọ́ tán o
díẹ̀ nínú ọgbọ́n táwọn àgbàlagbà fi ta wá lọ́rẹ ńlá wa náà yọ̀ǹda yìí gbogbo ẹni tó bá lò yọ̀ bá yín lára mu o 080 32 98 32 98 nọ́mbà kejì 081 33 155 111 081 33 155 111 ìdí tá a fi nọ́mbà kejì ilẹ̀ yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹrù máa ń pọ̀ lórí nọ́mbà àtàkọ́kọ́ 0032 98 32 98 ìyẹn lọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ tọ́bátọ́ á rí pé òpò yẹn kọ́ lọ pé lẹ́ẹ̀kejì yìí yọba yín lára mu àdúrà gbogbo wọ́n gbà ó ire kàbìtì.